ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin lára wa mo tó dé gẹ́gẹ́ bí ìṣe mi Ṣèyí Peter Oníṣẹ̀mọ́ lórúkọ tèmi ń jẹ́ owó tèmi ọlọ́ba ìwé pé àkísà tó bá ti dágbére àkìtàn ìgbà abẹ́rẹ́ kan ò lè dá dúró. Àkísà tó bá ti dágbére àkìtàn ìgbà abẹ́rẹ́ kan ò lè dá dúró. Tọ́ owó yìí òwe Yorùbá ni. Tọ́ aṣọ tí à ń pè ní àkísà òun ni aṣọ tó ti dàkú láya, aṣọ tó ti lò gbàrí tá a ti lò tí ò tiẹ̀ dá mọ́, àti fi nulẹ̀ ó ti ya gbálagbàlá débi pé àwa ti wò pé aṣọ yìí ò wúlò mọ́jàre jẹ́ ká lọ jù sáàkìtàn. Kẹ́nìkan wá ní ẹmọ lábẹ́rẹ́ kan ìfìràn ìwé ẹ mọ̀ pé aṣọ tó ti ya gbálagbà débi pé a fi pinnu pé a fẹ́ jù sáàkìtàn ẹ mọ̀ pé ó ti kọjá àtúnṣe ni. Tọ́ ìkúríta tí Yorùbá wá ń pò wípé aṣọ tó ti dágbére àkìtàn mọ̀ lọ́rọ̀ lágbájá ìgbà abẹ́rẹ́ kan ò lè dá dúró ni pé nǹkan tó yẹ pé ó ti bàjẹ́ tán yányán tó ti kọjá àtúnṣe ó ti bàjẹ́ kọjá renovation bí àṣà àwọn olóyìnbó, ó ti bàjẹ́ kọjá repair ní nǹkan tó yẹ pé kò ní àtúnṣe mọ́ rárá ní gẹ́gẹ́ bí ọmọ kálùbí àpẹẹrẹ ọmọ kan ní ìsìn tó bí ti ń hùwà pàǹlé ní àdúgbò tó yẹ pé jàgídíjàgan bí wọ́n ṣe mú ní àgọ́ ọlọ́pàá ti bí ìlénì ni wọ́n mú ní àgọ́ ọlọ́pàá ti bí lọ́la káàkiri wá ní ẹ̀ bá wa pè é kẹ́ ẹ bá sọ̀rọ̀ ẹ bá wa sọ̀rọ̀ tùnú fún ẹ bá wa bá sọ̀rọ̀ ọmọdé ọ̀rọ̀ ọmọ ilé mọ̀ àkísà tọ́mọ̀ ti dágbére àkìtàn mọ̀ lọ́rọ̀ ọmọdé yìí ìgbà abẹ́rẹ́ kò lè dá dúró. ìjọ ń tà láti sọ ni pé kẹ́ ẹ bá sọ̀rọ̀ nígbàgbà kò lè gbọ́ nǹkan tó ń tà láti sọ nìyẹn. Nǹkan tó bá ti bàjẹ́ tayọ rìpẹ́ tó ti bàjẹ́ tí ọ̀ látọ̀ sí mọ́ ní ìkórìtà yẹn ìlòwò máa jáde pé aṣọ tó ti dágbére àkìtàn lọ́rọ̀ lágbájá ìgbà abẹ́rẹ́ kò lè dá dúró mọ́. wọ́n dàbí ẹni tádájọ́ ti dájọ́ ọkú fún ẹnìkan wá ló fẹ́ lọ àpí òun fẹ́ lọ ṣe kinní kan ọ̀rẹ́ wọn jẹ́ máa ń darí ẹ láàmú aṣọ tó ti dágbére àkìtàn ní o ìgbà abẹ́rẹ́ kò lè dá dúró. ìjọ sọ ni pé kọ̀lá tó ṣe bá àwọn ìgbà rẹ̀ nílò tó fún tèmi ohun ẹnu Yorùbá yìí ní tiwa o. ìtọ́ bá ta kókó ẹ kàn sí wa lọ́dà comment section ẹ bá wa share ẹ bá wa like ẹ comment so ìfúntàjẹ ọlọ́run ẹ ṣe o.